ọ̀dọ̀ sista Bọ́láńlé ni mo ti kọ́ bí wọ́n ṣe ń ti okó bọ fùrọ̀ obìnrin o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín àǹtí Ṣeun, mo dó fùrọ̀ obìnrin. Ní ìsìn báyìí kò mí kí n máa dó òbò obìnrin máa fi fùrọ̀ obìnrin. Ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wípé ó ranjú bí ojú adó fùrọ̀, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Nígbà tí mo bá dó obìnrin ní fùrọ̀ tí máa fẹ́ dà báyìí, mo máa ń ranjú kankan ni. Èmi tí mi kì í pariwo tẹ́tẹ̀lẹ̀, màá bẹ̀rẹ̀ sí máa pariwo. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Arákùnrin kan ló sọ bẹ́ẹ̀ fún mi. Mi wá fẹ́ fẹnu ara mi gan sọ voice note eléyìí. Wọ́n á fẹnu wọn sọ, ẹ̀yin ò fẹ́ tí yín gbọ́. Wọ́n á fẹnu ara wọn sọ, ẹ̀yin ò fẹ́ tí yín gbọ́. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Ẹ ti mọ̀ pé bí ìṣe wa YouTube láti parí ẹ̀ sí. Eléyìí ò gùn rárá, kò lè ju bí mo ṣe ń wo gbogbo ẹ̀ yìí gan tó bá wọ 5 minutes díẹ̀ náà ló máa kú. Àmọ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́. Màá tún wá sọ ẹlòmíì náà fún yín. Bí mẹ́ta àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ṣe alábàápàdé ọkùnrin tó bá wọn sùn ní ìhòòdì. Ẹ máa gbọ́. Ẹ gbọ́ voice note ẹni náà. Bọ́láńlé ọmọ 25 years ni wọ́n. Wọ́n kàn gbọ́dún kan lọ́wọ́ mi, èmi náà 24 years. So àdúgbò náà láti pàdé. Aṣáájọ sọ̀rọ̀. Òótọ́ mo ní mo máa fún wọn lówó. So ìgbà tá a ṣá máa pàdé àti kọ́kọ́ dóra wa náà. Ìgbà yẹn ni mo wá ń wo fùrọ̀ wọn. Tọ́lọ́jọ́ tí mo ń dó wọn tán ṣe dọ́gì tán yọ̀dí. So mo ṣáà ń wo fùrọ̀ wọn. Ibẹ̀ lọ́kàn mi ti wá ń lọ bẹ̀ pé tí n bá dẹ̀ kíbọ ìwò bí báwo ló ṣe máa rí ipò yẹ kémi náà kí n dán wò. Mi ì dẹ̀ tí kí okó mi bọ fùrọ̀ obìnrin rí òbò ni mo sì dórí. Mo ṣe wá fẹ́ try rẹ̀ pé kí n kí okó bọ̀. Mo ṣe fẹ́ kíbọ̀ báwọn kan yẹ̀dí ni pé pẹ̀lú okó mi torí mo jẹ́yàn tó pẹlẹbẹ. Ni pé pẹ̀lú okó mi tó gùn yìí, pé ṣé òun fẹ́ kíbọ̀ ìhòòdì wọn, ìyẹn fùrọ̀ wọn. Pé kí n máa dó òbò tí mo ń dó lọ pé wọ́n ń gbádùn ẹ̀pọ̀ ń kan bìkan ní inú wọn. Ni pé sóun ni mo tún wá fẹ́ kíbọ̀ fùrọ̀ ìhòòdì. Ìgbà tó ṣàwá yá ọkàn mi wà ń bẹ̀. Mo wá ní mi ì ṣe mọ́. Wọ́n ṣàwọn aṣọ mi pa kí ló dé. Màá nígbà tán jẹ́ ń kíbọ̀ ibi tó yẹ kí n kíbọ̀ tí mo fẹ́ dó. Pé kán jẹ́ ń kíbọ̀. Wọ́n ṣàwá ní pé ìní kíbọ̀ wọlé tán. Mo ṣáà ni mo ti gbọ́ pé kán ṣàmúnú mi dùn kán jẹ́ ń kíbọ̀ òdì pé kí n kú ṣe pé mo dó òdì rí pé mo kàn fẹ́ wo bó ṣe mọ́ rí ni. Mo ṣáà ti kọ́kọ́ ń kíbọ̀ kan wọlé àmọ́ ó fún. Mo á rántí pé mo ní àwọn kìíní orí mo ṣe kọ orí sórí orí okó nìyí. Mo wá kíbọ̀ ṣáà wọlé, mo wá ń gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ sì ń gbádùn ẹ̀ gidi. Mo kọ́kọ́ rọra ń wọlé, mo ṣáà rọra ń ṣe. Mo ń ṣe. Mo ṣáà rọra ń ṣe, àwọn náà wọ́n ṣáà ń dún díẹ̀díẹ̀. Wọ́n ṣáà ń ṣe yẹ́. Wọ́n ṣáà ní kí n máa rọra. Wọ́n fọwọ́ sí ibi ìtàn, wọ́n ṣáà fi ọwọ́ ń dá padà díẹ̀díẹ̀ pé kí n máa rọra, kí n máa jìn jù pé kí n máa jìn. Ìgbà tó wá ń dùn mọ́ mi lọ, mo dáwọ́ wọn dànù, mo ṣáà ń ṣe fast. Mo wá ń ṣe, ó ń dùn mọ́ mi. Èmi gan tó wá ń pariwo, èmi tó jẹ́ pé mi ì pariwo rí. Mo wá bẹ̀rẹ̀ sí ń pariwo. Mo ṣáà ti wá ń ṣe tí mo ṣáà ń ṣe ní onígbàgbàgbà tí mo ṣáà ti wá ń fà sí. Táwọn náà dún, wọ́n ti wá ń pariwo tó mo ti di ọwọ́ wọn mú. Mo ṣáà ń ṣe, ó tó ló ń dùn mí lọ. Èmi náà wá ń dún. Èmi tó jẹ́ pé mi kì í dédé máa ń dún bẹ́yẹn. Ẹni bá fẹ́ kọ́ọ̀mù nìkan ni mo máa ń dún. Mo wá bẹ̀rẹ̀ sí ń dùn mọ́ mi lọ. Nítorí ó ti wá ń yọ̀ sẹ́yìn pé mo fi orí sórí okó. Ó ń yọ̀, ó wá ń dún fọ́kọ̀. Mo sì ń bí fùrọ̀ yẹn sì wá ń dún nìyẹn, ó ń dún fọ́kọ̀. Tí mo fi ń bọ̀ bí ilé, inú ẹ̀ ni mo dà sí. Inú òdì àǹtí Bọ́lá fùrọ̀ wọn. Inú ibẹ̀ ni mo kọ́ọ̀mù sí. Inú mi dùn lọ́jọ́ mo gbádùn ẹ̀. Mo ti gbádùn ẹ̀ jù. Àǹtí Ṣeun fùrọ̀ obìnrin. Ó dùn ju òbò lọ. Ìhòòdì obìnrin dídó. Ó dùn ju kán máa dó òbò lọ. Ó dùn àǹtí Ṣeun, ẹ má jẹ́ n parọ́ fún yín. Tó mọ dúró dò báyìí. Àti wípé ẹni fùrọ̀ dùn òbò lọ. Ṣé ẹ kí wọ́n á dóbò wọn ní ìsìn fùrọ̀ nìkan lẹ máa ń dó? Fùrọ̀ nìkan lẹ máa ń dó, ẹ̀ kí ń dóbò. Àbí kí lẹ̀ ń sọ? Ọ̀rọ̀ yóò yé mi. Fùrọ̀ nìkan lẹ máa ń dó, ẹ̀ kí ń dóbò rárá mọ́.
Ṣeun fùrọ̀ nìkan ni o, fùrọ̀ ni o. Bẹ́ẹ̀ ni àǹtí Ṣeun, fùrọ̀ nìkan ni mo máa ń dó, fùrọ̀ obìnrin. Òbò kì í wù mí dó mọ́. Òótọ́ ni mo ṣẹ̀ gbà ní tá ń sọ pé àwọn kan ranjú bójú adó fùrọ̀. Tẹ́rí bá ti fẹ́ kọ́ọ̀bù báyìí mo máa ń pariwo ni màá wá ranjú. Ó dùn. Fùrọ̀ dùn àǹtí Ṣeun. Bọ̀. Inú ni. Ìgbà míì gan-an àwọn obìnrin máa ń bá mi fà á. Wọ́n máa sọ pé báwo ni mo ṣe máa kí okó bọ ọ̀nà mùsù. Pé báwo mo ṣe máa kí okó bọ ọ̀nà mùsù. Nípa òbò nìkan náà kí okó bọ̀. Àǹtí Ṣeun mo ní ṣe ti bínú ni. Ẹ ti ẹ̀ sọ̀rọ̀ mọ́. Mo rò pé bóyá ó ní bẹ́ẹ̀ sì máa gáìdì mi lórí bí mo ṣe máa dó fùrọ̀ obìnrin tó ìyẹn tí ń lo kọ́ńdọ̀mù gan. Ń lo kọ́ńdọ̀mù. Sísítà mi ẹ káàárọ̀. Báwo ni náìtì yín? Mo ní kí yín náà ni. Tójú mi máa ń rí nìyẹn lọ́wọ́ àwọn èèyàn yín lórí TikTok. Ẹlòmíì á sẹ́ndì fídíò sí mi báyìí. Màá ṣèkì orí mi báyìí. Ó nígbà kan tí arákùnrin kan sẹ́ndì ọ̀rọ̀ kan sí mi. Ó ní òun dó olóyún tó wà níwájú ilé àwọn. Mo ní bó ló ṣe ṣẹlẹ̀. Mo máa bẹ̀rẹ̀ question ilé. Ó ní àǹtí Ṣeun. Ó ní mo dó olóyún. Mo ní báwo ló ṣe ṣẹlẹ̀. Bó ṣe sọ kò dùn tó bí lè ṣe sọ tiẹ̀. Mo ṣe ní kẹ́ gbọ́. Ó ní olóyún yẹn pé òun máa ń rí wọn tó bá ti di bí ọwọ́ alẹ́ wọ́n á bọ́ síta wọ́n wá sùn. Ó ní tó bá ti wá sùn síbẹ̀ ó ní wọ́n wá fẹ̀yìn sùn. Ó ní wọ́n wá ya gàdàgà òbò wọn. Ó ní tó bá ti wá ya gàdàgà òbò wọn. Ó ní òun ti máa ń wò pé ṣé ni yóò mọ̀ pé òun ya gàdàgà òbò sílẹ̀ ni. Ó ní tó bá ti ya gàdàgà òbò sílẹ̀ yẹn kò mọ̀ tó ṣẹlẹ̀ mọ́. Ó ní ibi tó ń bá wà yẹn òun àti wọ́n máa tan torchlight fóònù wọ́n máa tan sí. Ó ní sẹ́ pé túrú bá ti mú yẹn máa ń sùn síta. Ó ní so ibẹ̀ ni ọ̀dọ̀ wọn ẹ̀dẹ̀ ní compound so bẹ̀ làwọn ọmọ ti máa ń sùn sí. Ó ní wọ́n ti máa ń ṣe olúwadìjọ́ kan. Ó ní bó ṣe sùn báyìí wọ́n ti sùn lọ síta níbẹ̀. Àwọn yòókù ti wọlé ẹ̀wọ̀ orú mú àwọn bá jẹ́ sùn síta yẹn nínú òkùnkùn tí ò sí iná ń bẹ̀. Ó ní bá lọ sí mo bá kí n pé ẹ kú ojú oorun o ẹ kú ojú oorun. Ó ní wọn bá sọ̀rọ̀. Mo bá ní opportunity lélẹ̀. Ó ní wọ́n á mú ọwọ́ òun òun á fi lọ síbi òbò wọn tí wọ́n fi sùn yọ. Òun á fọwọ́ rìn wọ́n lóbò. Ó ní wọn ò mìíràn. Òun sá fọwọ́ rìn wọ́n lóbò. Ó ní wọn ò múra. Ó ní olóyún ni wọ́n o. Ó ní bọ̀gbà tó wọ́n á yọ ọwọ́ yẹn. Ó yẹn wá kún bí àwọn discharge kó máa lọ́wọ́ òun yẹn. Òun á ṣe báyìí. Ó ní wọ́n á gbádùn òun yẹn. Ó ní òun yẹn oníbó òun yẹn tó ṣe rùn. Ó ní òun yẹn lòun á gbádùn. Ó ní òun sá lọ pé káwọn yẹn má ká wọn mọ́ bẹ́ẹ̀. Àti ọjọ́ kejì tó wọ́n á pọn mi ní iwájú ìta àwọn báyìí. Òun kọ́ sọ fún wọn pé àyín tí ẹ̀yin sùn lálẹ́ àná mo ń kí lálẹ́ àná. Wọ́n ní ṣé mi ò rí yín ni? Mo rí yín ṣe bẹ́ẹ̀ ń jẹra yín yà ni. Wọ́n sọ kí ni mo ń jẹra mi yà. Ẹ wá àwọn fẹ́ fi ọkàn àwọn ò wá. Ẹ wá. Ó ní ọlọ́kọ ní o. Wọ́n ní àníkẹ́ wá. Ó ní bó ṣe wá ní yàrá òun nìyẹn. Ẹ bẹ̀rẹ̀ máa wò pé kí ló fẹ́ fò lóyún ṣe. Ó ní òun wá sọ pé nǹkan tó ń rí yẹn wípé kán jọ nítorí Ọlọ́run ṣé ó lè gbà kó òun la. Ó ní wọ́n sọ pé ẹ fẹ́ la ẹ la mi máa tí ìwé ọ̀nà ẹ má wọrí ó ní bóun ṣe la. Ó ní òun yẹn tún wá kàn sí. Ó ní bóun ṣe la nìyẹn. Ó ní àǹtí Ṣeun. Ó ní mo lá òbò wọ́n yẹn mo dẹ̀ dùn wọ́n yẹn. Ó ní mo wá gbádùn ẹ̀ gan débi wípé all the time báyìí bá ti nàjẹ́ létọ̀ báyìí àǹtí yẹn ti dé. Tó bá pọn mi lọ́dọ̀ àwọn láàárọ̀ òun á dó wọn. Wọ́n jọ wà nínú oyún. Òun dó wọn títí tán fi bímọ ni. Àǹtí Ṣeun mo dó olóyún yẹn tán fi bímọ ni. Ó ní òun dẹ̀ dó olóyún rí o. Ṣé rí àwọn kìíní ẹ̀mí kan ló máa ń wọnú wọn. Ó ní òun ò ṣe rí láyé òun. Ó ní bó ṣe jókòó yẹn tó ṣe máa ń ya òbò yẹn wọ́n á ti ń wò látọ̀ ọ̀kan tó máa dó sí pé ó bẹ́ẹ̀ ni ṣe sùn. So òun máa tọ́ torchlight fóònù á lọ tẹ́rẹ́rẹ́rẹ́. Ó ní wọn ò ní mìíràn. Òun á ní ẹ kó ojú tí wọ́n mìíràn báyìí. Òun á fọwọ́ ra wọn lóbò. Ó ní wọn ò dẹ̀ sọ̀rọ̀. Àrọ́jọ kejì wọ́n sọ pé ẹ bẹ́ẹ̀ sùn kí ní kan yẹn ṣe bẹ́ẹ̀ ń fi ẹbí ẹ̀ ń jẹra yín yà ni. Ẹbí àmì ò rí yín ni. Mo rí yín lánàá ẹ̀ ń jẹra yín yà ni. Òun á ní kán wọlé tó ń fi wá bá wọn lájọṣepọ̀ yẹn. Ẹ̀sìn yẹn lé ní. Ẹnìkan náà tó sọ fún mi pé tóun ṣe wáyé ní tó máa ń dùn mọ́ òun láyé lọ́run tóun máa ń gbádùn jù láyé lọ́run kó máa lá ihò di obìnrin ni. Ó ní bóbìnrin yẹn ṣe máa ń lá obìnrin ní òdì ẹ̀ bó ṣe máa ń ṣe yẹn ó lóun máa ń lá ìkẹ́ ẹnìkan nìyẹn. Ó ní ibi tó ti bẹ̀rẹ̀ o.
gbogbo àwọn nǹkan tó máa rí bí fantasy yìí ó níbi tó ti bẹ̀rẹ̀ ẹnìkan sọ fún mi pé ọmọ òun story eléyìí bóyá màá try láti sọ lọ́la ọmọ ẹ̀ wà lọ́wọ́ wèrè gbé ọmọ ẹ̀ dání. Báwo ló ṣe jẹ́ ní ó ní mental problem tó bá ti wá sàjọ̀dọ̀ àwọn ó ní máa múra dáadáa o ó ní àmọ́ ó ní wọlé mọ̀ pé ó ní mental problem ó ní tàmí ẹ̀ kàn jí òun ò ní bẹ́ẹ̀ gan òun ní girlfriend kò tẹ̀ sówó lọ́wọ́ òun ó ní tó bá ti tàn tó bá ti pa fúlùkẹ́ tó bá ti tàn báyìí òun á tàn lọ sílé kan tó wà lẹ́yìn kúlẹ̀ ọ̀dà àwọn computer building ibẹ̀ lòun á ti mú kó bá sùn fún wèrè yẹn ó ní a máa dún òun á bá sùn ó ní tó bá ti bá sùn tọ́ bẹ́ẹ̀ òun á fún lówó ó ní á lọ ó ní ìgbà tó lóyún òun àpọ̀ mọ́ òun ló wà lówó ẹ̀ kó tó bímọ báyìí ó lóun kúrò ládùúgbò yẹn ni ó ní bọ̀ òun sì máa ń lọ bí sáàdì àdúgbò yẹn o òun sì máa ń lọ sáàdì àdúgbò yẹn nígbà tó fi bímọ àwọn fámìlì ló gbọmọ yẹn lẹ́yìn wọn mẹ́rin tó fún lóyún ó ní òun máa pè tó máa ti tàn báyìí òun máa tàn sí bí wọ́n kọ́ tẹ́bi jù yẹn kànjí yẹn wọ́n á sọ everybody wọ́n á dó tó bá ti dó tán bẹ́ẹ̀ wọ́n á ti dó òun máa gbádùn ara wọn tó bá ti kojú lálẹ́ àkó máa tó ní sùúrù wà ní kó máa ti lọ kó jókòó ó ní akọ̀wá ní ó ní wọn tó bá sùn ó ní gbà mí báyìí òun lè bá lójúmọ́ kan tó bá ti rí pé òun ti ń ronú òun wà òkè wọn tún wá lọ nígbà bá ti ti rí bá wọn tún ní wá jáde ó ní òun kò tẹ̀ kí n kúrò níbi computer building yẹn kò ń kúrò bẹ́ẹ̀ mọ́ nígbà tó lóyún òun mọ̀ pé òun lọ nítorí òun kì í lo kọ́ńdọ̀mù fún òun kàn máa bá a sọ ní sóhun tó máa fi jẹun òun máa lọ fi ra kọ́ńdọ̀mù ó ní 100 naira tó máa fi dó gan sẹ̀ gan òun máa wá bí tóun ti máa 100 naira ìgbẹ́yìn ọ̀kadà lòun gún ọlọ́run ti wá bless ẹ̀ nísìn ọmọ ìwà lọ́wọ́ wèrè báwo ni ó ṣe gbé it's a long story kò ń ṣe story to short it's a very long story. ó máa ń lọ bẹ̀ tó bá lọ bẹ̀ ó máa lọ sílé yẹn ó máa rí ọmọ yẹn ó ní tẹ́ bá rí ọmọ yẹn ó ní tóun rí ọmọ yẹn òun mọ̀ ìlú ọmọ òun lọ́mọ yẹn òun mọ̀ kó ọmọ òun lọ́mọ yẹn ọmọbìnrin ló bí òun mọ̀ tó go exactly bí àwọn ṣeré gẹ́lẹ́ lọ́mọ yẹn ṣeré òun mọ̀ kọ́ ó ní bọ̀ sí òun lè lọ síbẹ̀ pé òun fún lóyún níbo lòun ti fún lóyún òun ò lè lọ síbẹ̀ pé òun fún lóyún o àwọn parents ẹ̀ ló ń tọ́jú ọmọ yẹn bọ̀ òun mọ̀ pọ̀ mọ́ òun lọ́mọ yẹn so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà míì ẹlòmíì ìṣẹ́ máa ń fà ẹlòmíì fantasy tó bá rẹ̀ nínú ẹ̀ yìí kó o mọ̀ ó kò bá rẹ̀ níbẹ̀ ni ẹ̀wọ̀ ilé ní sí bó ṣe bẹ̀rẹ̀ kánà àǹtí yẹn ò gbà fún kó bá wọn sì ní òdì ni àmọ́ àǹtí yẹn náà fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó lóun sọ fún wọn pé òun máa fún wọn lówó ẹ̀rí ọmọ 24 years ọmọ 25 years sùn wá lóun máa fún lówó ó tó wá ní kó kọ òdì wá kó ń bá dá sùn ní òdì so àwọn fantasy ìwèrè táwọn èèyàn máa ń níyì sometimes when I sit down mo máa ń feel bad mo ti rí ohun tó pé lórí kò sí ìyẹ̀kọ́ kò sí méjì kò sí mẹ́ta tọkọ ń bá wọn sùn ní òdì tó kà the end of the day wọn ò lè yàgbẹ́ mọ́ wọn ò lè ṣe mọ́ ọkọ wọn yẹn àbándọ̀ wọn ni ọkọ wọn yẹn ó àbándọ̀ wọn ni you cannot do anything to keep a man that don't want to be kept cannot be keep ọkùnrin máa jẹ́ kó o lè keep òun ọkùnrin tí ò fẹ́ kó o keep òun kò sí pé fẹ́ keep ẹ̀ so please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn obìnrin ẹ̀ ń ṣe many things ẹ wo rúmọ̀ àtúnṣe pé ọkọ ẹ̀ ń bọ́ ọmọ ẹ̀ sùn ọkọ ẹ̀ ń bọ́ ọmọ ẹ̀ sùn ọkọ ẹ̀ fọ́mọ ẹ̀ lóyún wọ́n wá sọ fún mi gbà tó sọ fún mi ọ̀rọ̀ yẹn ò tí escalate kò tí di wàhálà mo wá sọ fún wọn mo ní kí okó tókò yín fi ń dú ọmọ yín tó fi dú ẹ̀yin náà mo ní nonsense ni you shouldn't accept that ó yẹ kẹ́ pariwo síta fún ọmọ yìí ni torí ọmọ yìí náà ni but this woman was not paying torí pé ọmọ kan wọ́n bá ọmọ wọn sùn wọ́n wà paying the only pain tó ń tẹnumọ́ fún mi ni wípé ọkọ àwọn tó ní àwọn girlfriend débi tí wọ́n bá sùn wọ́n bá gbá sùn wọ́n bá if you see my video I am talking about you do you know what happen now ọkọ yẹn ti lé wọn síta mo sọ fún wọn náà ọkọ yẹn ó fẹ́ pa wọ́n bí agbára ò gbé wọn ni because ọkùnrin ìgbà tó ráyè bọ́ ọmọ yẹn sùn mọ́ náà àwọn ọmọ yẹn ó fẹ́ gbé nǹkan jẹ ẹ jọ̀ọ́ mo sọ kíní kan fún yín mo ní àwọn nǹkan kan wà tẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí láàrin ọkọ ọmọ àtẹ̀yìn náà marriage ọlọ́kọ kan kò ní fẹ́ méjì ọlọ́kọ méjì kò ní fẹ́ mẹ́ta ọlọ́kọ mẹ́ta kò ní fẹ́ mẹ́rin this is Sunday advice to every one of you watching my YouTube. Thank you for supporting me. Thank you for watching my YouTube. Please, ẹ mọ́ jòyè pé ibi tí ara yín ti máa ń dìde nìkan lẹ máa ń wò. Ẹ máa wo ibi tí ẹ ti máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ náà. Tí máa gbanú, máa lá lẹ́wọ́, máa kí nìkan, máa ti kí nìkan. Ìyẹn ni kọ́kọ́ ní kẹ́ ẹ máa wò bí YouTube mi. Please learn. Share it to your family. Let them learn. Àwọn kókó wà tó pé ẹ má fi àyè gba àwọn nǹkan kan. Another story náà tó wà ń lẹ́ ní ìsìn báyìí.
nígbà táǹtì travel lọ sílùú òyìnbó tó fi àbúrò ẹ̀ lẹ́ẹ̀kọ́ máa bá bóun tọ́jú ọmọ pẹ̀lú ọkọ ẹ̀ náà ọkọ ti fún àbúrò ẹ̀ lóyún wọ́n ṣe ní secretly but the story is coming. ìyàwó dẹ̀ ti wà ọkọ ti lọ bá ìyàwó ẹ̀ ní sàtàwọn ọmọ òun wọ́n wà Nàìjíríà and the funny part of it ni pé oyún yẹn ò ṣeé ṣe now what do you want us to do? ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ ká máa yàgò fún Sátánì torí pé kí ni tógun yóò bá lánú aláǹgbá ò lè wo ògiri. Thank you for watching my YouTube channel. I really appreciate every one of you. ẹ ṣé gan bí tẹ́tí mówó dátà àgbà náà ò ní wọ̀pẹ̀ ẹ ní ló ń gbé sọ̀rọ̀ bí ò bá ṣe bí ọmọ ẹ ní kágbákò orí yóò ní burú orí yóò ní dàrú àwọn ọmọ yóò ní dọmọ lọ́mọ ọkọ yóò ní dọkọ lọ́kọ ẹ wò ó ọkọ rẹ bá fẹ́yàwó lé ẹ that's not the end of this life. èmi máa ń sọ fún yín tọkọ bá fẹ́yàwó lé wọn má ṣe dá but cheating husband tó máa sọ pé ó máa fẹ́dẹ̀ máa ní girlfriend bí mélòó bí mẹ́rin kan I can't take it èmi máa ń sọ so gbogbo ẹ̀yin single mother tí ẹ lọ́kọ Ọlọ́run á bá mi pèsè ọkọ fún yín láṣẹ Èdùmàrè ẹ wà ní wà nǹkan retí lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin tẹ̀sẹ̀ tí wà nílé ọkọ náà ilé ọkọ yóò ní ìdílé ọkọ ẹlòmíì ẹ̀yin tí ẹ tí níyàwó Ọlọ́run á pèsè ìyàwó fún yín ẹ̀yin aráàlú òyìnbó ẹ fà àwọn single mother Nàìjíríà lọ́rùn sílẹ̀ ẹ má tọ́pẹ́ fẹ́ fẹ́yàwó kejì lé ìyàwó yín ẹ fẹ́yàwó kejì nílùú tẹ̀wá yẹn ẹ ti ń dá ọgọ̀ sáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn ẹ máa sọ pé ẹ máa fẹ́ wọn at the end of the day tẹ bá fún wọn lóyún tán àwọn ìyàwó yín á kàǹpù yín mọ́ òun yẹn ẹ̀yìn láyè tí bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn láyè tí bá wọn ṣe ìyàn kan ẹ wá sọ pé màmá tọ́jú ọmọ mi ẹ máa fi wọ́n ṣe punishment fáwọn ìyàwó yín ni màmá tọ́jú ọmọ mi ṣé kẹtẹ́jọ sọ nìyẹn ẹ tún wá dákún ẹrù ẹ ṣe bí mo tọ́jú ọmọ mi ṣé mo ń tọ́jú ọmọ mi ni àbí kéèyàn lọ́kọ kéèyàn jókòó síbẹ̀ please I am begging you ẹ ṣé mo dúpẹ́ thank you God bless you and happy Sunday to every one of you I love you all.